Máàkù orí 14 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 42. Lẹ́yìn ọjọ́ méjì ní àjọ ìrékọjá àti ti àìwúkàrà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà bí wọn ìbá ti fi ẹ̀tàn mú un kí wọn kí ó pa á. Ṣùgbọ́n wọ́n wí pé kì í ṣe ilé ọjọ́ àjọ, kí ariwo kí ó má bàa wà nínú àwọn ènìyàn. Nígbà tí ó sì wà ní Bẹ́tánì ní ilé Símónì adẹ́tẹ̀, bí ó ti jókòó tí ó ń jẹ, obìnrin kan tí ó ní òrùba àlàbásítà òróró ìkunra náìdì iyebíye, ó wá, ó sì fọ́ òrùka náà, ó sì ń dà á sí i lórí. Àwọn kan sì wà tí inú wọn ru nínú ara wọn, wọ́n sì wí pé nítorí kí lè a ṣe ń fi òróró ìkunra yìí ṣòfò. Àbá sà ta òróró ìkunra yìí ju ìwọ̀n 300 owó idẹ lọ, àbá sì fi fún àwọn tálákà, wọ́n sì ń kùn sí i. Ṣùgbọ́n Jésù wí pé ẹ jọ̀wọ́ rẹ̀ sí, èéṣe tí ẹ̀yin fi ń bá a wí? Iṣẹ́ rere ni ó ṣe sí mi lára. Nígbà gbogbo lé ẹ̀yin sáà ní tálákà pẹ̀lú yín, ẹ̀yin lè máa ṣoore fún wọn nígbà gbogbo tí ẹ̀yin fẹ́, ṣùgbọ́n èmi lé ẹ̀yin kò ní nígbà gbogbo. Ó ṣe èyí tí ó lè ṣe. Ó wá síwájú láti fi òróró kun ara mi fún sísìkú mi. Lóòótọ́ ni mo wí fún yín, níbikíbi tí a ó gbé wàásù ìrere yìí ní gbogbo ayé, níbẹ̀ pẹ̀lú li a ó sì ro ìyìn èyí tí obìnrin yìí ṣe láti fi ṣe ìrántí rẹ̀. Judas Iscariot, ọ̀kan nínú àwọn 12, sì tọ̀ àwọn olórí àlùfáà lọ láti fi lé wọn lọ́wọ́. Nígbà tí wọ́n sì gbọ́, wọ́n yọ̀, wọ́n sì ṣe ìlérí láti fún un ní owó. Ó sì ń wá ọ̀nà bí yóò ti ṣe fi lé wọn lọ́wọ́. Ní ọjọ́ kìíní àjọ àìwúkàrà, nígbà tí wọ́n pa ẹran ìrékọjá, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé, níbo ni ìwọ ń fẹ́ kí a lọ ìpèsè sílẹ̀, kí ìwọ kí ó lè jẹ ìrékọjá? Ó sì rán àwọn 2 nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì wí fún wọn pé, ẹ lọ sí ìlú, ọkùnrin kan tí ń ru ìṣà omi yóò pàdé yín, ẹ máa tọ̀ ọ́ lẹ́yìn. Àti ibikíbi tí ó bá gbé wọ̀, kí ẹ̀yin kí ó wí fún baálé náà pé, olùkọ́ni wí pé, níbo ni gbọ̀ngàn àpèjẹ náà gbé wà, níbi tí èmi ò gbé jẹ ìrékọjá pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn mi. Òun ó sì fi gbọ̀ngàn ńlá kan lókè hàn yín, tí a ṣe lọ́ṣọ̀ọ́, tí a sì pèsè tẹ́lẹ̀. Níbẹ̀ ni kí ẹ̀yin kí ó pèsè sílẹ̀ dè wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì jáde lọ, wọ́n wá sí ìlú, wọ́n sì rí i gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn, wọ́n sì pèsè ìrékọjá sílẹ̀. Nígbà tí alẹ́ lẹ́, ó wà pẹ̀lú àwọn 12. Bí wọ́n sì ti jókòó tí wọ́n jẹun, Jésù wí pé, lóòótọ́ ni mo wí fún yín, ọ̀kan nínú yín yóò fi mí hàn, àní òun náà tí ń bá mi jẹun. Wọ́n sì bẹ̀rẹ̀ sí í káàánú gidigidi, àti sí ibi léèrè lọ́kọ̀ọ̀kan wípé, èmi ni bí? Èkejì sì wípé, èmi ni bí? Ó sì dáhùn, ó sì wí fún wọn pé, ọ̀kan nínú àwọn 12 ni tí ó ń tọwọ́ bọ inú àwo pẹ̀lú mi. Nítòótọ́ ọmọ ènìyàn ń lọ bí a ti kọ̀wé nípa tirẹ̀, ṣùgbọ́n ègbé ni fún ọkùnrin náà lọ́dọ̀ ẹni tí a gbé ti fi ọmọ ènìyàn hàn. Ìbá sàn fún ọkùnrin náà bí ó ṣe pé a kò bí i. Bí wọ́n sì ti ń jẹun, Jésù mú àkàrà, ó sì súre, ó sì bù, ó sì fi fún wọn, ó wí pé, gbà, jẹ, èyí ilé ara mi. Ó sì gbé ago, nígbà tó sì súre tán, ó fi fún wọn, gbogbo wọn sì mu nínú rẹ̀. Ó sì wí fún wọn pé, èyí ilé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn. Lóòótọ́ ni mo wí fún yín, èmi kì yóò mu nínú èso àjàrà mọ́ títí yóò fi di ọjọ́ náà, nígbà tí èmi ó mu ní titun ní ìjọba Ọlọ́run. Nígbà tí wọ́n sì kọ orin kan tán, wọ́n jáde lọ sórí òkè Ólífì. Jésù sì wí fún wọn pé, gbogbo yín ni yóò kọsẹ̀ lára mi ní òru òní, nítorí tí a ti kọ̀wé rẹ̀ pé, èmi ó lu olùṣọ́ àgùntàn, a ó sì tú agbo àgùntàn káàkiri. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo bá jíǹde, èmi ó ṣáájú yín lọ sí Gálílì. Ṣùgbọ́n Pétérù wí fún un pé, bí gbogbo ènìyàn tilẹ̀ kọsẹ̀, ṣùgbọ́n èmi kọ́. Jésù sì wí fún un pé, lóòótọ́ ni mo wí fún ọ pé, lónìí yìí, àní ní alẹ́ yìí, kí àkùkọ kí ó tó kọ nígbà 2, ìwọ ó sẹ́ mi nígbà 3. Ṣùgbọ́n ó tẹnu mọ́ gidigidi wípé, bí ó tilẹ̀ di àti bá ọ kú, èmi kò jẹ́ sẹ́ ọ bí ó ti wù kí ó rí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wọn wí pẹ̀lú. Wọ́n sì wá sí ibì kan tí à ń pè ní Gẹ́sémánì. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, ẹ jókòó níhìn yìí nígbà tí mo bá lọ gbàdúrà. Ó sì mú Pétérù àti Jákọ́bù àti Jòhánù pẹ̀lú rẹ̀. Ẹnu sì bẹ̀rẹ̀ sí í yà gidigidi, ó sì bẹ̀rẹ̀ sí í rẹ̀wẹ̀sì. Ó sì wí fún wọn pé,
ọkàn mi káàánú gidigidi títí dé ikú. Ẹ dúró níhìn-ín kí ẹ sì máa ṣọ́nà. Ó sì lọ síwájú díẹ̀, ó sì dojú bolẹ̀, ó sì gbàdúrà pé bí ó bá lè ṣe kí wákàtí náà lè kọjá kúrò lórí rẹ̀. Ó sì wí pé, Ábà bàbá, ṣíṣe li ohun gbogbo fún ọ, mú aago yìí kúrò lórí mi, ṣùgbọ́n kì í ṣe èyí tí èmi fẹ́ bí kò ṣe èyí tí ìwọ fẹ́. Ó sì wá, ó bá wọn, wọ́n sùn. Ó sì wí fún Pétérù pé, Símónì, ìwọ ń sùn, ìwọ kò lè ṣọ́nà ní wákàtí kan. Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà, kí ẹ má bàa bọ́ sínú ìdẹ́wò. Lóòótọ́ li ẹ̀mí fẹ́, ṣùgbọ́n ó ṣe àìlera fún ara. Ó sì tún padà lọ, ó sì gbàdúrà, ó ń sọ ọ̀rọ̀ kan náà. Nígbà tí ó sì padà wá, ó tún bá wọn, wọ́n ń sùn, nítorí tí ojú wọn kún fún oorun, bẹ́ẹ̀ ni wọn kò sì mọ èsì tí wọn ìbá fún un. Ó sì wá ní ẹ̀ẹ̀kẹta, ó sì wí fún wọn pé, ẹ máa sùn wàyí, kí ẹ sì máa sinmi. Ó tó bẹ́ẹ̀, wákàtí náà dé, wò ó, a fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́. Ẹ dìde kí a máa lọ, wò ó, ẹni tí ó fi mí hàn súnmọ́ tòsí. Lójú kan náà, bí ó sì ti ń sọ ọ́ lọ́wọ́, Júdásì dé, ọ̀kan nínú àwọn 12 àti ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú rẹ̀, tí àwọn ti idà pẹ̀lú ọ̀gọ́ láti ọ̀dọ̀ olórí àlùfáà àti àwọn akọ̀wé àti àwọn àgbààgbà wá. Ẹni tí ó sì fi hàn ti fi àmì fún wọn wípé ẹnikẹ́ni tí mo bá fi ẹnu kò lé ẹnu, òun náà ni ẹ mú un kí ẹ sì máa fà á lọ lé àlàáfíà. Nígbà tí ó dé, ó tọ̀ ọ́ lọ gan, ó wípé, Olùkọ́ni, Olùkọ́ni, ó sì fi ẹnu kò lé ẹnu. Wọ́n sì gbé ọwọ́ wọn lé e, wọ́n sì mú un. Ṣùgbọ́n ọ̀kan nínú àwọn tí ó dúró níbẹ̀ fa idà yọ, ó sì ṣá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà, ó sì ké etí rẹ̀ kúrò. Jésù sì dáhùn, ó sì wí fún wọn pé, èmi lé ẹ̀yin jáde tọ̀ wá bí olè, tí ẹ̀yin ti idà àti ọ̀gọ̀ láti mú. Ní ojoojúmọ́ ni èmi wà pẹ̀lú yín ní tẹ́ḿpìlì, tí èmi ń kọ́ yín, ẹ̀yin kò sì mú mi, ṣùgbọ́n ìwé mímọ́ kò lè ṣe aláìṣẹ̀. Gbogbo wọn sì fi sílẹ̀, wọ́n sì sá lọ. Ọmọkùnrin kan sì ń tọ̀ lẹ́yìn, tí ó fi aṣọ ọ̀gbọ̀ bo ìhòhò rẹ̀. Àwọn ọmọ ogun sì gbá a mú, ó sì jọ̀wọ́ aṣọ ọ̀gbọ̀ náà lọ́wọ́, ó sì sá kúrò lọ́dọ̀ wọn níhòhò. Wọ́n sì mú Jésù lọ sọ́dọ̀ olórí àlùfáà. Gbogbo àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà àti àwọn akọ̀wé sì péjọ pẹ̀lú rẹ̀. Pétérù sì tọ̀ lẹ́yìn ní òkèèrè wọ inú ilé títí fi dé àgbàlá olórí àlùfáà. Ó sì bá àwọn ọmọ ọ̀dọ̀ jókòó, ó sì ń yáná. Àwọn olórí àlùfáà àti gbogbo àjọ ìgbìmọ̀ ń wá ẹlẹ́rìí sí Jésù láti pa, wọn kò sì rí ohun kan, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́rìí èké sí i, ṣùgbọ́n ohun àwọn ẹlẹ́rìí náà kò ṣọ̀kan. Àwọn kan sì dìde, wọ́n jẹ́rìí èké sí i wípé, àwa gbọ́ ọ wípé èmi ó wó tẹ́ḿpìlì yìí tí a fi ọwọ́ ṣe. Níwọ̀n ijọ́ 3 èmi ó sì kọ́ òmíràn tí a kò fi ọwọ́ ṣe. Àti nínú èyí náà pẹ̀lú, ohùn wọn kò ṣọ̀kan. Olórí àlùfáà sì dìde dúró láàrin, ó sì bi Jésù léèrè wípé, ìwọ kò dáhùn kan, kí lè èyí tí àwọn wọ̀nyí jẹ́rìí sí ọ? Ṣùgbọ́n Jésù dákẹ́, kò sì dáhùn ohùn kan. Olórí àlùfáà sì tún bi léèrè, ó wí fún un pé, ìwọ ni Kristi náà, ọmọ olùbùkún ni. Jésù sì wí pé, èmi ni. Ẹ̀yin ó sì rí ọmọ ènìyàn jókòó lé ọwọ́ ọ̀tún agbára, yóò sì máa ti inú àwọsánmọ̀ ọ̀run wá. Nígbà náà ni olórí àlùfáà fa aṣọ rẹ̀ ya wípé, ẹlẹ́rìí kí ni a sì ń wá? Ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ òdì náà, ẹ̀yin ti rò ó sí. Gbogbo wọn sì dá a lẹ́bi pé ó jẹ̀bi ikú. Àwọn mìíràn sì bẹ̀rẹ̀ sí í tutọ́ sí i lára, àti sí ibò ó lójú, àti sí ikán lẹ́sẹ̀. Wọ́n sì wí fún un pé, sọtẹ́lẹ̀. Àwọn ṣẹ́ sì ń fi àtẹ́lẹ̀ ọwọ́ wọn gbá a lójú. Bí Pétérù sì ti wà ní ìsàlẹ̀ bí ààfin, ọ̀kan nínú àwọn ọmọbìnrin olórí àlùfáà wá. Nígbà tí ó sì rí tí Pétérù yáná, ó wò ó, ó sì wí pé, ìwọ pẹ̀lú ti wà pẹ̀lú Jésù ti Násárẹ́tì. Ṣùgbọ́n ó sẹ́ wípé, èmi kò mọ̀. Òye ohun tí ìwọ ń wí kò tilẹ̀ yé mi. Ó sì jáde lọ sí ìloro, àkùkọ sì kọ. Ọmọbìnrin náà sì tún rí i, ó sì bẹ̀rẹ̀ sí í wí fún àwọn tí ó dúró níbẹ̀ pé ọ̀kan nínú wọn li èyí. Ó sì tún sẹ́, ó sì pẹ́ díẹ̀. Àwọn tí ó dúró níbẹ̀ tún wí fún Pétérù pé, lóòótọ́ ni, ọ̀kan nínú wọn ni ìwọ ṣe, nítorí pé ará Gálílì ni ìwọ, èdè rẹ̀ sì jọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí í ré àti sí ìbúra wípé, èmi kò mọ ọkùnrin yìí, ẹni tí ẹ̀yin ń wí. Lójú kan náà, àkùkọ sì kọ lẹ́rìn kejì. Pétérù sì rántí ọ̀rọ̀ tí Jésù wí fún un pé, kí àkùkọ kí ó tó kọ lẹ́rìn méjì, ìwọ ó sẹ́ mi lẹ́rìn 3.
nígbà tí ó sì rò ó sọkún.